Ẹ kú dédé ìwòyí o gbogbo ènìyàn tí ó ń wò wá nílé lóko. Ìròyìn pàjáwìrì tó dé sí etí ìgbọ́ wa nílé iṣẹ́ wa OMC Òpómúléró Media Concept. Òní wípé ọdún iléyá tí pọ̀pọ̀ ṣiṣẹ́ ti wà níta láti gbọ́ wípé wọ́n ti postpone ẹ̀. Ó já mi lára jẹ. Ọ̀gbẹ́ni Emilókàn Tinubu Jagaban òun ló sọ ọ̀rọ̀ yìí ní àárọ̀ èní wípé tìtorí ti pìtìpìtì àti rògbòdìyàn èyí tí ó ṣẹlẹ̀ ní àárín ìlú wa níbi tí eku ò ti ké bí eku tí ẹyẹ ò sì ti ké bí ẹyẹ ló jẹ́ kí wọ́n postpone ẹ̀ o. Jésù. Tinubu wá rọ gbogbo ẹ̀yin èyí tí ẹ ti lọ jẹ gbèsè ẹran ọdún, aṣọ ọdún, ìrẹsì ọdún, ata ọdún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé kí ẹ jọ̀wọ́ kí ẹ dá padà nítorí pé òun fẹ́ jẹ́ kí ẹnikẹ́ni kí ó jẹ gbèsè ọdún o. Wípé ìgbà tí ó bá wá yẹ tí wọ́n bá fẹ́ ṣe ọdún wípé òun yóò tún wá jáde láti sọ ọjọ́ àti ìgbà náà fún yín o. Ọlájídé Joseph òun ló líròyìn òun náà ló tún kà á sí etí ìgbọ̀yìn. Ẹ jọ̀ọ́ ẹ bá wa fi ránṣẹ́ kí gbogbo èèyàn kí wọ́n bá lè gbọ́ kó má bàa sí ẹnikẹ́ni èyí tí yóò jẹ gbèsè ọdún o. Ìròyìn kò ní jù báyìí lọ. Ire o.